mo wọ̀n tún kí ẹ tún káàbọ̀ padà sí orí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹlifẹli online tv. Ẹ ti mọ̀ pé àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú abí mìíràn la máa mú akùnrin kájọ fi kẹ́kọ̀ọ́ ká sì jọ máa fi ṣòdiwọ̀n ayé wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn-ún. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́ọ̀rì kìnìún láti ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀rọ̀ ló mọ̀ kọjá sísọ níbi ọmọkùnrin kan tí ó jẹ́ ọkùnrin ṣùgbọ́n tí wọn ò fi orúkọ rẹ̀, tí ẹnikẹ́ni ò mọ orúkọ rẹ̀. Wọ́n ní ní ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí, òun náà ni wọ́n bá òkú rẹ̀ tí ó sùn gbalaja sí ilẹ̀ẹ́lẹ̀ ní ojú títì ní abúlé Ẹ̀gbá, eléyìí tó jẹ́ pé ọkọ̀ kan tó ń sáré lọ òun náà ló mọ̀ kọgbà tó sì di olóògbé sílẹ̀ ńbẹ̀. Wọ́n ní bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ gan ni pé ní ọjọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá, wọ́n ní ọmọkùnrin ọ̀hún òun náà ló mọ̀ lọ wọ ilé àwọn ẹnìkan tó fọ́ ilé wọn tó sì lọ jí àwọn nǹkan bíbẹ̀. Ọgbà bó ti wá rí pé ọwọ́ fẹ́ tẹ̀ òun tí àwọn èèyàn, àwọn ọ̀dọ́ tínú bí láìgbè ọ̀hún bí wọ́n ti bẹ̀rẹ̀ sí nílé lọ tí òun náà júbà ìwòrò. Wọ́n ní bẹ́ẹ̀ ló jánà bí ó ti jánà mọ́kọ̀ ìlẹ́nu. Wọ́n ní ọkọ̀ tí ń sáré lọ jẹ́jẹ́ tiẹ̀. Wọ́n ní bí ó ti gbá ọmọkùnrin, wọ́n ní ọkọ̀ náà kò sì dúró. Wọ́n ní eléyìí gan ló wá ṣokùnfà bí ó ti gbẹ̀mí rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì ọ̀hún. Wọ́n ní láti ọjọ́ Ẹtì tọ́rọ̀ ohun tó ti ṣẹlẹ̀ títí di ọjọ́ ìsinmi. Wọ́n ní ó mọ̀ tí ń bẹ́ẹ̀ lópòpónà abúlé Ẹ̀gbá lórí bíríìjì gangan bẹ́ẹ̀ ẹnìkan tí òun ní ṣọ́ọ̀bù sí agbègbè ọ̀hún tórúkọ tiẹ̀ ń jẹ́ Ganiat Ẹnìtàn. Òun náà ló máa ń fi léde ló ti ń ṣàlàyé bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ gan wípé ọmọkùnrin àtọ́jọ́ Ẹtì òun náà lọkọ̀ ti gba síbẹ̀, ó lọ jí nǹkan ni ọkọ̀ tí ó jánà mọ́kọ̀ tí ń sáré bọ̀, ọkọ̀ ń gbẹ̀mí lẹ́nu rẹ̀ sí agbègbè náà. Wá ké sí ìjọba wípé kán wá gbé òkú arákùnrin ọ̀hún, kán wá gbé kúrò níbẹ̀ kó tó di pé yóò máa da òórùn lẹ́nu ní agbègbè náà. Wáyò ilé ẹjọ́ òun náà ló ti ní kí ọmọkùnrin kan báyìí ní ìpínlẹ̀ Enugu kí ó máa lọ lùgbà nínú ọgbà ìtúnirọ̀ rìmáǹdì náà báyìí kó ti kọ́kọ́ máa wà ńbẹ̀ náà látàrí pé ń ṣe ni ọmọkùnrin ọ̀hún ló gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀dọ̀ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 11. Wọ́n ní ọmọkùnrin tó wà lábí ọ̀hún náà Anthony Onyechukwu tó jẹ́ ẹni ọdún 47 47 years old ni wọ́n ní sẹ́ rí orúkọ ọmọkùnrin ọmọ ọ̀dọ̀ ń tiẹ̀. Wọ́n ní Goodluck John ó ní orúkọ rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní pé ọmọ ọ̀hún ló jẹ́ pé bí kúkú bí yíyè náà ni ọ̀gá rẹ̀ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ní máa ń lù ú. Wọ́n ní kò sígbà tí èèmọ̀ lù ú. Wọ́n ní kódà bọ́mọ ọ̀hún bó ṣẹ̀ṣẹ̀ kékeré lásán báyìí yóò lù ú bí ejò àìjẹni. Wọ́n ní ṣùgbọ́n ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ léyìí tí ó wàá ṣẹlẹ̀, wọ́n ní bí ìṣe rẹ̀ náà ní ṣe ń ṣe wọ́n ní bí ìṣe rẹ̀ òun náà ní tún ṣe ń ṣe ní ọjọ́ 4 nínú oṣù kọkànlá tí a wà yìí. Òun náà ni ọmọkùnrin ọ̀hún tó tún bẹ̀rẹ̀ sí ní na ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọkùnrin yìí Goodluck John tó tún bẹ̀rẹ̀ sí ní nà á bí ìṣe rẹ̀. Wọ́n ní bí yìí bó ti gbẹ́mí mì máa lọ nígbà tí lílù yìí tó kọjá sísọ kí wọ́n máa wo àpá yánnayànna lára ọmọ ọ̀hún. Wọ́n ní níṣe ni ọmọ náà bó ti dolóògbé nù wọn lẹ́sẹ̀kẹsẹ̀ láwọn èèyàn tí ń bẹ ní àgbẹ̀ ọ̀hún wọ́n ti fi gbé tanù wọ́n sì jẹ́rìí sí wípé ṣe rí ọmọkùnrin yìí kò ṣẹ̀ṣẹ̀ máa lu ọmọ ọ̀dọ̀ rẹ̀. Wọ́n ní eléyìí tó wá ṣẹlẹ̀ gangan ọjọ́ lílù náà ó lù ú kọjá sísọ. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní agbègbè number 4 Mike Onyeka Close ní Maryland ní ìpínlẹ̀ Enugu ọ̀hún. Ògùn náà ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Kódà àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n ti dìde sí ọ̀rọ̀ ọ̀hún wọ́n sì ti ní ọmọkùnrin ọ̀hún báyìí kò ní bọ́nú ẹjọ́ náà. Ọgbà bẹ́ẹ̀ ni onídàájọ́ lábẹ́ ilé ẹjọ́ tó fi kalẹ̀ sí ìpínlẹ̀ Enugu ọ̀hún ó wá sún ìgbẹ́jọ́ náà sí 20 nínú oṣù kọkànlá tí a wà yìí. Ó ní ṣùgbọ́n títí ìgbà náà ń kọ́ ẹ jẹ́ kí ọmọkùnrin yìí kó sì lọ́ọ́ máa ṣẹ̀wọ̀n ọ̀fẹ́ lọ nínú ọgbà ẹ̀wọ̀n rìmáǹdì ní ìpínlẹ̀ Enugu náà. Nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn kò wá dín ní àwọn èèyàn méjì tí wọ́n ti dolóògbé báyìí táwọn méjì míì sì farapa yánnayànna. Wọ́n ní ṣàdédé ni àwọn agbébọn tí ẹnikẹ́ni ò mọ̀ tí wọ́n dédé yabo agbègbè kan ní ìlú Abẹ́òkúta ṣíṣe olúlu ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ọjọ́ kọkànlá ọjọ́ ajé nínú oṣù kọkànlá tí a wà yìí. Kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé nǹkan bíi aago 12 kọjá 30 ìṣẹ́jú ní òru ọjọ́ ọ̀hún gangan
ní agbègbè Diamond Dumping GRA òun náà nìṣẹ̀lẹ̀ ohun ló ti ṣẹlẹ̀ o. Wọ́n ní àwọn agbébọn kan tí ẹnikẹ́ni ò mọ̀ tí wọ́n wá pẹ̀lú ọkọ̀ Toyota Hilux dúdú kan. Wọ́n ní òun náà wá bẹ̀rẹ̀ sí ní yìnbọn o sí ọkọ̀ Benz GLE kan tí wọ́n fi Benz GLE 350 kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóníkẹ́ kan sí àwọn tí ń bẹ nínú rẹ̀ tí wọ́n sì béèrè wípé ó yá ẹ mú kọ́kọ́rọ́ ọkọ̀ yìí wá. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ bí àwọn náà ti ń dùn wípé wọn ò fẹ́ fi kọ́kọ́rọ́ kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣí náà bá ń bólẹ̀ o. Wọ́n ní èèyàn méjì ló dolóògbé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn méjì míì tí wọ́n sì farapa yánnayànna. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún báyìí wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n bẹ̀rẹ̀ ìwádìí o lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n ní ohun tí ó ṣẹlẹ̀ náà ó ṣeéṣe kó jẹ́ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní agbègbè ọ̀hún òun náà ni wọ́n sáré wá aṣọ bẹ́ẹ̀ ṣòro wọn ní ṣùgbọ́n àwọn méjì wọ́n dolóògbé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì ti ní wọ́n kó òkú wọn lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní agbègbè náà. Ó dá àwọn ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn ọ̀hún tó bá dìgbà míì. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́tù mọ́ pàdé wa ire àti àánú Olúwa bá kó wọn bẹ́ẹ̀ nìkan kan wá gbé tó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.